kìlọ̀ fún Lady Kẹ́ńpẹ̀ṣù kó má gbàbẹ̀ lójú torí pọ́n yàrá yòló. ẹ kìlọ̀ fún Lady Kẹ́ńpẹ̀ṣù kó má gbàbẹ̀ lójú torí pọ́n yàrá yòló. ṣe bí ìmọ̀ràn la fún ó yẹ kó gbàkìlọ̀ o ìgbéraga ò lè jẹ́ àfi tó bá kàbùkù. ẹ kìlọ̀ fún Lady Kẹ́ńpẹ̀ṣù kó má gbàbẹ̀ lójú torí pọ́n yàrá yòló. àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Àrú Awíkóńpá sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yẹmẹyẹmẹyẹmẹ pẹ́kẹ́ ẹkùn olókèrèwé jẹ́rò ọ̀tọ̀ bọlé famọ́yọ́ òrùn kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀ kò wù mí kí n ṣe fanfà lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n bó olóòṣù ògùn kà mọ́ ẹni tí ó sọ mọ́jèlé dàkàrà ń kọ́ ọmọ akólòlò kan ló fọwọ́ sí mi lẹ́nu n ó sì gbé e lọ́wọ́ jẹ Lady K ìfẹ́ olúwa lẹni tọ́tọ́rọ́ ronírò ọfà ìtàkùn yèrèpè yóò sì họra kùràkùrà bí oníkúrúnà ó sọ̀kù sórí òrùlé ó fẹ́ gbọ́ tẹnu onílé mo gbà ó nímọ̀ràn lásán ló ń ṣe pèlé mi lórí sí láì bù ọ láì tọ́ torí pé mo ní kẹ́ ẹ tọ́jú àlálẹ̀ mú gbé ta pẹ̀lú aláìní làákàyè àgbààyà ìyá àwọn èèyàn kan ni ó sì ń gbèrò láti bà tọmọ ọlọ́mọ jẹ́ pẹ̀lú propaganda ọlọ́run ó fìyà jẹ ọ́ láìmọye ọ̀nà lórí voice note tó ṣe jáde nítorí tèmi tó ní Kọ́lá Yọmẹ́kọ́ Èké pẹ̀lú olóyè Sunday Ìgbòho yẹra fún mi tó ní olóṣèlú lọ́rán mi wá láti wá sí àmì láàrin wọn mo wá ní bọ́yá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́rán mi wá àbí Ládòkè Akíntọ́lá àbádélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì because òkè àìmọye èébú ni mo ti bú Bọ́lá Ahmed Tinubu níṣó lè gbéṣẹ́ fún mi ni then olóṣèlú èwo ni gómìnà ni àbí sẹ́nétọ̀ APC ni àbí PDP láti ṣe kí ni combination yẹn ṣàyà yẹn lẹ́nu àrùn mẹ́ta tẹ́ kì í dọbẹ̀ ná dàda lè jà ó tó wá láwọn àbúrò tó gbójú kò sẹ́ni ó lè bomi tútù sí wa lọ́kàn ẹgbẹẹgbẹ̀rún Joseph Alálà ò lè yí a lọ́kàn padà ẹgbẹẹgbẹ̀rún propaganda kò lè change mind wa ìwé onígbàgbọ́ ní lílé ẹlé ní gbígbà padà ẹ ó gbà padà àfẹ́ lé ọjọ́ ọ̀la wa àfẹ́ gbà padà lọ́wọ́ àwọn jẹgúdújẹrá bó layọ̀ wa ó sì kún tó ńgbà tá a bá dé ilẹ̀ olómìnira tiwa Àkàndá mo ní tá a bá kú ní jìbìtì tá a dé ilẹ̀ ìlérí Kénáánì nbí tí jàǹdùkú ò ní jí agbé mọ́ táwọn agbébọn daran ò ní fẹ́ràn jẹko nbí tí gbogbo ọ̀dọ́ tọ́kàwé gbé máa ríṣẹ́ tí mẹ̀kúnnù ìlú àti láǹfààní láti gbé ìgbé ayé ìfọ̀kànbalẹ̀ irú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti dìde láàrin wa o irú Anthony Enahoro irú Gani Fáwẹ̀hìnmí irú Táísò Láàrin irú Wọlé Ṣóyínká tó ti sẹ́yọ irú Kẹ́ńsàrò Wíwá irú Ojúkù ń táwọn bàbá wa ṣe tì làwa fẹ́ ṣe àṣeyọrí ẹ̀ ohun tí wọ́n gbé lágbèdò rẹ̀ gbége léèrà làwa fẹ́ gbé lágbèyè ní tiwa làbáyé ní apàtọ̀pọ̀ kó lè hó o pé ká lè jọjà jẹ̀wọ́n níjà agbára làbáyé ní apọ̀tẹ̀tì ká gbé ìfẹ́ sókè la ní aṣọra wa dòṣù sọ̀wọ̀ tó lè gbárẹ̀ mọ́ pé ọ̀tún wẹ òsì òsì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ́ ká gba ní gba lọ́hùn ni bàtà fi dùn ká mọ̀ sí ra wa lọ́mọ ìyá wùsá ká panupọ̀ pa ìmọ̀pọ̀ sọ́nà kan ṣoṣo làwọn èèyàn kan bá mọ̀ fi sọ agitation di drama o ni wọ́n sọ ọ́ di comedy ni wọ́n wa ẹkún mu bíi Bímbọ́ ṣe nínú sinimá tí wọ́n ti gbé sanwó tó tó owó látọjọ́ tí mo ti yẹra díẹ̀ fún agitation ìtọ́ ńlérí lásán ni kò ní domi balùwẹ̀ ńlérí lásán ni kò ní dodo orí àlénú lakọ aláǹgbá ńlé kò sí ẹni tó fọwọ́ kan róòlù mi nínú gbogbo agitators torí gbogbo wa la ti yan ìpín fún látọ̀run àṣẹ́mtì bárẹ̀lì lọ́pọ̀ nù yín ibi tata lásán lẹ́lẹ́ kébi ogún wọ̀lú kẹ́ẹ̀sì jẹ́ àpọ̀tẹ̀tì ká gbé ìfẹ́ sókè ẹ̀tún mọ́rin kówó bọ ẹnu ọ̀pọ̀ agitators lèmi Àkàndá ń gbóríyìn fún létòlétò ní nǹkan tí wọ́n bí ọmọ yangan kò ní bàjẹ́ fóró yín o korongodo nílò fún ijó
ẹni ẹlẹ́ni ò ní kéré iṣẹ́ tẹ́ ẹ ti ṣe òǹlà mọ́ fàfà ayé òní ti bí òmú gbogbo wa àmọ́rírì iṣẹ́ yín gbogbo agitator tí ò lè construct sentence gan àfipè àfébù àfariwo dojúmọ́ lẹ́ ń contradict ara yín ìfẹ́ owó popularity ló mú púpọ̀ nínú yín lọ́kàn you are not an agitator but an attention seeker followers rẹ̀ ń forúkọ Yorùbá nation wá o ẹ sì ti rí followers ọ̀hún ẹ wá fẹ́ yà kúrò nílànà ẹ lọ ẹ fẹ́ lọ jẹ́jẹ́ ìgbó yín fẹ́ sun sága kó tó lọ ó wù yín láti fa olóyè Sunday Igboho wálẹ̀ torí àwọn olóṣèlú tí wọ́n gbọ́n ní kẹ́sẹ́ ó wù yín láti yẹpẹrẹ lójú gbogbo ọmọ Yorùbá torí pé mi Àkàndá wá àtáàkì yín lórí ẹ̀ tí mo ní kẹ́ mi sọ́nu ilẹ̀sìn wá kúkú fèsì mi gan and you failed woefully. One, àsáwọ̀ kọ́ ni mí lórí ọ̀rọ̀ agitation ẹ mọ̀ mí Àkàndá n ò ní pọ́nrọ́ léwé n ò ní lo tọ́nu mọ́ gbàwé kọ́rùn láéláé frontier àti pioneer agitation Odùduwà nation ni mò ń ṣe and everybody can testify to that Adéyínká grandson ló bẹ̀rẹ̀ agitation but of violent way tí ń pé wọ́n do chemical weapons sí Lagos State tí ń pé wọ́n á bọ́ǹbù airport bọ́ǹbù Àpápá wọ́ọ̀fù rèmi Àkàndá fi jáde against brother mi Adéyínká grandson páàlì gba Odùduwà nation without shedding any innocent blood mo dẹ́gbẹ́lẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí kóyàn jọ bẹ́ẹ̀ mi àtọ́láyọmí Kóìkì ti mara wa wọ́n ní akọni ni ó ní vision tí mo ní bẹ́ẹ̀ mo ti mọ Yèyé Dára and many other people who believe in my vision mo sọ fáwọn èèyàn mi pé agan lọ́rọ̀ Odùduwà nation kò sí dágbé a nílò Gani Adams a sì nílò olóyè Sunday Igboho mo gbìyànjú àti fa olóyè Gani Adams láti ṣàlàyé ìpinnu wa fún wọn but I'm sorry o ibà Gani Adams is not accommodating enough ṣùgbọ́n bí n bá ìtì ẹ̀ lọ́la yóò pè mí àbí pé kí ló dé tí n ò béèrè lọ́wọ́ òun bẹ́ẹ̀ sì bá sọ̀rọ̀ kò ní fèsì bẹ́ẹ̀ pé kò ní píkì kọ́ọ̀lù ẹ tẹ́sítì ẹ kò ní rìpláì àfi téèyàn kan bá ṣẹ̀ṣẹ̀ pé kọ̀nẹ́ẹ̀tì rẹ ni yóò tó lè sọ̀rọ̀ lórí tìmí ọ̀bá ròyìn bẹ́ẹ̀ ṣe torí wọn láǹfààní àti mọ dírágàn ni gangan I want my things to be natural ǹjẹ́ mo torí ẹ̀gbọ́n olóyè Gani Adams rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ìtàn ń bẹ nílẹ̀ tí mo lè fi gún ibà Gani Adams lábẹ́rẹ́ ṣàjẹmọ́sẹ́ lè mi òòṣà tí Ṣàngó mi ò lè nà àrékọ́ ló lè sá o ọmọ ọ̀nà tí wọ́n fi ń sìpẹ̀ fólúkòso àyànràn náà ni bọ́mọdé sojú mísímísí bí ẹni pọ́ fẹ́ sunkún gbàgbàlagbà sì pé ìpéjú wòròyẹ̀ bí ẹni tó fẹ́ gbé èèyàn mi bọ́ bá jẹ̀bi èmi Àkàndá ọ̀dàlẹ́bi mo bá tẹ ọkọ̀ létí ó di ilé ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Mọ́jàsọ́lá owó baba Dámì ẹni àlèmúta alájà àgbúlà sí tó wọ́ndáfù alájà àgbúlà tó ṣe ṣòfun ó kò fọ́tí bowèrè tó gbé gbòsí lẹ́nu tó sẹ́nu téèpù ẹ̀ mọ́bẹ̀ Àkànní àdá Àkànní ìgbò náà jó ògiri òsá ẹni ayé ń kọminú ẹ̀ tí ò kọminú ìyá wọn èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ ẹni kò mọ̀ ó ṣòwò ara ẹ̀ fẹ́ni tó lóun ò mọ̀ ẹni mọ̀ òkú ó fúnra ẹ̀ wáyé ẹ̀ kiri kò kọ́ kú kò kọ́ wàhálà níbi ó bá lè là ń bọ́kùnrin ogun ìbàrẹ̀ òòṣà ọ̀gá tíá ẹ̀gbọ́n tíá aṣíwájú tíá olóyè Sunday Igboho gbà mí tọwọ́ tẹsẹ̀ mo ṣàlàyé tí mo bá wá bí mo ti ń ṣàlàyé ní gbèmí lẹ́sẹ̀ ó ló mọ̀ wípé ìyà ń jẹ ìran Yorùbá àti wípé òmìnira ọ̀hún ó yẹ ká ti gbà á ti pẹ́ èsì tó fún mi ni pé bọ́ba ti yéégún ó ti yọ́rẹ̀ ó ní bọ́ba jẹ́ lórí ọ̀rọ̀ ìran Yorùbá ebekebe tá a bá ń lọ òun ó tẹ̀lé wa ohun tí mo rí lára Mọ́jàsọ́lá ni pé kò ní bá ọ ṣe kọ́ dalẹ̀ rẹ bọ́ba ìfẹ́ràn rẹ ó fẹ́ràn rẹ nìyẹn bí ó sì gbá tiẹ̀ àlọ́ràn ìyá wa òpònú tó ṣe voice note láti tú wa ká Ọlọ́run ló so wá pọ̀ kì í ṣèyàn kankan ohunkóhun tọ́lọ́run bá ti so pọ̀ sọ̀kan ẹ má gbìyànjú àti yà wọ́n rárá kọ́ ọ má bàa forígbègún ni o káàrọ̀ ọmọdọ́mọ rẹ ọmọ bá jẹ̀yà ayérayé olóyè Sunday Igboho mọ̀ ní dáadáa ó du ifá kan náà lọ́sẹ̀ wá sáyé tọkàntọkàn la fi ṣe nǹkan tiwa àwa kì í ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá a bá sì ti pinnu àti pinnu làwọn èèyàn kan bá ní Lady K ìfẹ́ olúwa ń bú mi mo bá ní
wọ́n fẹ́ nára wò ní bí ọ̀bà tí ìjẹni ìyá àríkùnrin kan parun lọ́wọ́ ni wọ́n bá ń ní ikọ́ wíwú ológbò kì í ṣàfisè ìran bàbá wọn ní wúkọ́ fèrè lédi kòtìkòtì ìfẹ́ olúwa kí ló dé tó kira rẹ̀ mọ́fà ọ̀ká pa bàbá rẹ̀ ìjòlá pẹ̀gbọ́n ṣègbè lọ́rùn ìyá rẹ̀ lọ sọ́run àjàǹtẹ̀ ìwọ ọmọ tó wá ń jẹsẹ̀ ejò ṣé bọ́mọ ọ̀bátàn kò yẹ kó bá àrọ́bá tí ṣe bàbá ìtàn ṣe jẹ́jẹ́ o takú arápá ló yé fi tọ́ sọdún bí ọ̀bùn ràìràì rẹ̀ ó yé fìtọ̀ ló gbà bí n bá tún gbọ́ pé ọkàndínú yọ gbẹ́kùrọ̀ ó soge ìwẹ́gbẹ́ lórí sáré abíkú ò ní dàgbà títí kó fọwọ́ sọ̀yà pé ọjọ́ orí òun ju ti bàbá tó gbé e lọ́mọ lọ wọ́n jẹ́ kán nìkan kó tì ọ́ sí mi o because bí Ṣàngó Àkàndá bá ń sọ̀rọ̀ ìjà òkè ní dúró igbó lè dúró èmi ọ̀bẹ nìkan jà fọ́ọ́gùn gbogbo lé lójú òkò ìjà tẹnu ò bá jò wà ara wa àbímọ ni kì í ṣàwòṣe ọ̀sẹ̀ ni ó lè kọ́bí olóyè Sunday Igboho torí pé abímọ ni bọ́lọ̀ngàn bá ti dá ni kò practice ẹ̀ ẹyẹ tó bá fẹ́ doríkodò bí àdán yọ ṣẹ̀jẹ̀ lẹ́nu kò wù mí láti fèsì ọ̀rọ̀ yìí ṣe mo fẹ́ fi sosùn tẹ́lẹ̀ kí n fi kínra ọ̀pọ̀ èèyàn tiẹ̀ ti bẹ̀ mí sẹ́yìn wọ́n ní kí n jọ torí Ọlọ́run kí n má fèsì bọ̀tì wáì pè mí lólórí burúkú wáì tó fi ń ṣèkò yìí fún mi sẹ́yìn ò lè ṣètò láì ṣépè ni yóò rìn ní mo fi já ọ lórí orin bọ́ ọ bá tún sọ̀rọ̀ wọ́n nà ó ní pàṣán lẹ́yìn ẹ̀ máa fún ọ ní pankẹ́rẹ́ bọ́ ọ bá tún wá kọjá ìyára rẹ wọ́n yọkù mọ̀rọ̀ jáde àdá ọ̀rọ̀ àáké ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létí n ò dírágì ọ̀rọ̀ pẹ̀lú èèyàn rí gbẹ̀ǹbá bẹ̀rẹ̀ lórí tẹ̀hùn tí ìjà yóò pa ẹ má bínú o gbogbo ẹ̀yin tẹ́ ti bẹ̀mí tẹ́lẹ̀ ń gbé kí n má fèsì o because gbogbo ara jákọ́ nílé gbarú ẹ̀ kéegun ọ̀wọ́lé kájọ́ má bo ẹni ó bú mi lẹ́yìn mi ìfàlókò ẹni ọ̀dọ́rú ẹ̀wù lójú mi ò ní fara rí lọ ìyá wa oní voice note ẹ̀yin ò ní ṣerú ẹ̀ fún mi kó mú jẹ ìdí ni pé ń parọ́ mọ̀yàn rí bọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí pé mo wà láàrin olóyè Sunday Igboho àti Ọláyọmí Kóìkí láti ṣe amẹ́ni tí kì í ṣe pé gbogbo ẹ̀mí gbogbo ọkàn gbogbo ara mo fi ń ṣe ti Yorùbá nation kí gbogbo tí mo jẹ́ àtèyí tí wọ́n padà jẹ́ ìyá mi ti rí kí n má ṣe pè fúnra mi mọ́ ó ní bí n bá sọ̀rọ̀ bí wọ́n gbà mí gbọ́ bí wọn ò gbà mí gbọ́ kí n gbà pé mo ti ṣe tèmi fọ́lọ́run kí gbogbo nǹkan mi ọmọ dá síwájú sí èyí tí ò tó kọ́ sẹ́kù ṣùgbọ́n bí ọ̀bá rí bẹ́ẹ̀ madam voice note ayé lóṣù lé bá dandan o ayé náà ni ó fi dandan sí lọ́rùn gbogbo igi tí o sì wá bá nígbó àtèyí tó bá o sì nígbó wọ́n padà fòṣe sígbó ni àdàbí bí n bá mú kan mọ́kan ǹjọ́ mo ti bẹ̀rẹ̀ àwa mọ̀ wípé propaganda ni ẹ ti rí combination yẹn pé ọmọ abáàdì gan Ọláyọmí Kóìkí pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó àjọṣepọ̀ tẹ́rù pé yóò lè wáyé ni ẹ ti wá ṣe tèmi Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó sí o because ẹ̀ ń búlọ̀kù ẹ̀ lẹ́yìn ń rí wájú ẹ̀ ń búlọ̀kù ẹ̀ níwájú ń yọ lẹ́yìn ẹ gé e lọ́tún ọyọ lọ́sì ẹ gé e lọ́sì ọgbọ̀n tó yọ fófó ẹ gé e lórí ilẹ̀ ó tún gbójú òfurufú lọ ẹ ti ṣe é sí báyìí well ẹ gba kádàrá ni o níjọ́ mo ti bẹ̀rẹ̀ ni mo ti wà fully prepared Lady K ìfẹ́ olúwa kí ló dé tó béèrè kó o tó tẹ́rí sí i ó béèrè wò kó o tó wọ̀ ọ́ bí àṣà Ìbàdàn àyèmọ̀sẹ́kọ̀ọ́ ọmọrogun ẹ ńlọ́jọ́ torí bomi gbóná ara òkìtì ò ṣeé dá wọlé ọ̀bọ kó o tó dá gan ọ̀bọ ti dá 70 sọ̀kan kí n sọ̀kan kì í ṣe bí Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo dé togun-togun mọ wọ̀lú tọ̀kọ̀tọ̀kọ̀ ìpadàbọ̀ agbèjà mi lórí ọ̀rọ̀ Yorùbá nation ò dá àkúfọ̀gò ní mí láì mo dó tìkanra ọkọjá pé ni a fẹ́ sọ̀rọ̀ sí àmọ́ ká lè bá lẹ́nu rẹ̀ mo promise ẹ pé tó o bá sọ̀rọ̀ jù n ó fi ọwọ́ lẹ̀ gbogbo ọ̀rọ̀ tó o bá ń sọ ni wọ́n mọ̀ fèsì rẹ̀ n ò ní gbẹ́bẹ̀ n ò sì ní dákẹ́ ẹgbẹ́ kan ni o n ò sì ní dá agitation Yorùbá nation dúró kẹ́ni kankan má sọ̀rọ̀ àlákàlà kankan fún wa o it is 100% irrelevant kí ló ka agitation pẹ̀lú àlá lílásẹ̀ téèyàn 50 bá láàlá tí wọ́n sì fẹ́ ká bèlè fún gbogbo ẹ̀ sórí èèyàn gan ò ní fẹ́ dàrú talk about feasible
and general things and not your personal feelings. kọ́ ọ máa somi lójú bíi tótó bíi egbére bíi ẹ̀pọ̀ elégi. kọ́ ọ máa wá mi lójú somi nímú bíi egbére. kò sí nílànà agitation fún Odùduwà nation. ẹni ọba láyàlá ni ọ̀ka lọ. ṣé bẹ́ẹ̀ ti rí followers ẹ fẹ́ padà sẹ́yìn of course. ìbànújẹ́ ni kò túnú. àlátájábálá inú ajá ní gbé. irú àlá wèrè wo lẹ̀ ńlá kiri. irú vision èwo kò sí vision tá a fi lè mọ̀ bóyá Buhari ní bẹ ní Aso Rock àbí impositor. kò sí àlá nípa nǹkan ìdẹ̀rùn tó máa dé bá orílẹ̀-èdè Yorùbá tó bá dá dúró. rí vision láti mọ̀ bóyá ọ̀bọ kówó mi àbí èèyàn lọ́nà. lálàá rí vision ìgbà táwọn tí ní ayé wa lára máa kú. lálàá ìgbà tó ń jẹ́ máa dọ̀pọ̀. rí vision bó lóṣèlú bá ń campaign pé irọ́ ní pa fún wa o àfi àlá wọn ń bọ̀ o wọn ó gbé o wọn ó gbé o ẹ tètè sọ fún o sọ́jà mẹ́jọ ní ń bọ̀ o wọ́n fẹ́ ju bọ́ǹbù o ogun ń bọ̀ o ogun ń bọ̀ o bẹ́ẹ̀ bá rí ẹgbẹ́ sáko nílùú o wọ́n máa jagun sáfọ́jú gan ọmọ wípé ogun ń bọ̀ pé nǹkan bá ń lọ bó ti ń lọ yìí ṣé gbogbo Yorùbá ọmọ ogun kànlẹ̀kùn bí ẹnikẹ́ni bá make attempt láti gbé olóyè Sunday Igboho tàbí láti ṣe é láì dáa mo ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kàwé mímọ́ ni ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ 3 ọgbọ́n tó wí ni nítorí pé nípa ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ ni àlá ti wá bẹ́ẹ̀ ni nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làámọ̀ òun aṣíwèrè. ẹsẹ̀ 7 nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ àlá ni asán wà bẹ́ẹ̀ ni nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ṣùgbọ́n ìwọ bẹ̀rù Ọlọ́run. jẹ́ kí n padà díẹ̀ sí ẹsẹ̀ 6 má ṣe jẹ́ kí ẹnu rẹ kí ó mú ara rẹ ṣẹ̀ madam ẹlẹ́kún àsunkógbadé kí ìwọ kí ó má bàa ṣẹ̀ níwájú Ọlọ́run pé èsì ni ó ṣe nítorí kíni Ọlọ́run yóò ṣe bínú sí ohun ìní rẹ̀ tí yóò sì bà iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́. ohun ìní Ọlọ́run ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àkàndọ̀rọ̀ Awíkóńkó Ọláyọmí Kóìkí gbogbo àwọn tí ń agitéètì pẹ̀lú ọkàn mímọ́ Ọlọ́run tó jẹ́ bàbá wa yóò wà lájú kalẹ̀ kí ìṣẹ̀lẹ̀ aburú ọ̀ṣẹlẹ̀ sí wa bí torí pé ó dìídì yàn wá ní iṣẹ́ tá a gbé lọ́wọ́ fún ìran tiwa ni kí ló dé kí ni mo gbé ń gbà yín gan ẹni wọ̀n dá sí ó dogun mo sì tún dá sí ó dọ̀ràn ààyè mi ló sì wá ń lẹ̀ tẹ́nìkan kò débẹ̀ yìí àpọ́nlé ni fọ́ọ̀mánu ẹnìkan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin ìpín oníkálukú wọ̀ báramu àgbàdo òṣùwọ̀n àṣìrọ́mọlẹ́yìn èésú 1 John chapter 4 verse 1 olùfẹ́ ọ̀wọ́n ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n ṣe ti Ọlọ́run nítorí àwọn wòlíì èké bloggers onírọ́ agitators alálàábà wọ́n kúnnú ayé ìwé Jeremiah chapter 23 verse 16 báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí ẹ má ṣe fetí sí ọ̀rọ̀ àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ fún yín wọ́n sọ yín di asán wọ́n sọ̀rọ̀ ìrannú ara wọn kì í ṣe láti ẹnu Olúwa verse 21 èmi kò rán àwọn wòlíì wọ̀nyí ṣùgbọ́n wọ́n sáré èmi kò bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n sọ àsọtẹ́lẹ̀ Jeremiah chapter 14 verse 14 nígbà náà ni Olúwa wí fún mi pé àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi èmi kò rán wọn o bẹ́ẹ̀ ni èmi kò pàṣẹ fún wọn èmi ò sì sọ̀rọ̀ kankan fún wọn ìran èké àfọ̀ṣẹ àti ohun asán àti ẹ̀tàn inú wọn ni àwọn ń sọ tẹ́lẹ̀ fún yín ìwé Jóòbù orí 7 ẹsẹ̀ 14 ní nígbà náà ni ìwọ fi àlá dáyà já mi ìwọ sì fi ìran òró dẹ́rù bà mí madam Joseph alálàá ìyẹn ṣe tẹ́ ń fi àlá tẹ́ ẹ lá ńgbà tẹ́ ẹ tètè rọrùn sùn tẹ́ ẹ fi ń dẹ́rù bà wá wọ́n mú ni wọ́n gbé ni ogun ń bọ̀ o ẹ kìlọ̀ fún o ẹ rò pé ẹ lè fi dáyà já wa tàbí ẹ lè fi ìran òru ohun tẹ́ ẹ rò kẹ́ ẹ tó sùn tàbí nǹkan tẹ́ ẹ kọ script ẹ̀ tẹ́ ẹ wá hàtì fún wa tẹ́ ẹ wá somi lójú bíi búkì ráìtì ńgbà tọwọ́ rẹ̀ bá ti ba thousands of naira bàjẹ́ bálẹ̀rù kí ló fẹ́ pàgbàtà ní bápo lórí ẹ̀ nonsense ìwé Sakaraya orí 10 ẹsẹ̀ 2 nítorí àwọn òrìṣà tí ń sọ̀rọ̀ asán àwọn aláfọ̀ṣẹ́ sì ti rí èké wọ́n sì ti rú àlá èké wọ́n ń tú nínú ara wọn lásán nítorí náà wọ́n bá tiwọn lọ bí ọ̀wọ́ ẹran asẹ́ wọn níṣẹ́ ìwé Genesis orí 29 ẹsẹ̀ 24 Ọlọ́run sì tọ̀ Lábánì ìyẹn lè dike ìfẹ́ Olúwa lọ ní òru ní ojú àlá ó sì wí fún un pé kíyèsí ara rẹ
kíyèsí ara rẹ kíyèsí ara rẹ kí ìwọ kí ọmọ ṣe bá Jákọ́bù èyí ní Sunday Igboho sọ rere tàbí búburú ajá tí ó sọnù ìgbọ́ fèrè ọlọ́dẹ ni that means bíbélì ti bá ọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìsinsin tí ọ̀gbọ́ kìlọ̀ ní bá òkú wọ sàré ẹni tó bá sí ètè rẹ̀ púpọ̀ yóò ṣubú sínú ibi n ò wá ní ṣe fanfà lórí Facebook mbà láíláí kò ní wáyé ìhà yín ni wọ́n ti máa fèsì ọ̀rọ̀ gbogbo àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ irúnmọlẹ̀ ìpadàbọ̀ Ọ̀rànmíyàn Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ n ó kì í da ọ̀rọ̀ mi bákọ̀ ẹ mọ̀ mí mo tún lè fààyọ nígbàkúùgbà ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ẹ sọ̀scribe sí àwọn YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awíkóńkó live ìkórìtà kò yé mi tẹ́ ẹ wà yìí ẹ wà Ìdè Yorùbá TV mẹ́ta tí ń kàwọn ìwé aládùn Oríkì Yorùbá TV fún oríkì orílẹ̀ Òwe Yorùbá TV fún ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó padà tó dòwe ẹ̀kọ́ àti ìwúlò òwe Àṣà Yorùbá TV omi ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́ bá wá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ ọ wò ó ẹni àfẹ́nilé ẹ̀rín jè bí ìfẹ́ bá wà ilé ìsánágógún ọ̀rẹ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 bí n bá tún gbọ́ pété ọ̀kàndínlọ́yọ̀ èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.